já máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti gbàdúrà wa lórí Alhaji Oríyọmí Hamzat. Ẹ wo bí àwọn èrò ṣe pọ̀. Ìta gbangba la wà yìí o. Orí títì àwọn èèyàn ti pa títì rẹ̀ o. Wọn ò pa títì rẹ̀ kí ni ẹ. Oríyọmí mà ní. Ó ń ṣe báyà ni. Ó ń ṣò. Ẹ ti wọn sísá Abisola náà. Abisola. Ṣó. Nà ó ń ṣò. Wọ́n lẹ́ẹ̀kí ní ìjó mi lọ́wọ́. Ẹnu wá. Gbà. Ṣé kì í ṣí ni? Kò tí domi. Tí omi gbé díẹ̀ wà ń bẹ́ẹ̀ mọ̀ mú díẹ̀ díẹ̀. Ọyá kọ̀ bá ń ṣe. Agodi la wà lọ́wọ́lọ́wọ́ báyìí fẹ́yìn tó bá láǹfààní láti máa wò wá. Ọpẹ́ ló padà já sí ní èní ọjọ́ 13 oṣù kìíní ọdún 2025. Gbogbo ọmọ ìlú Ìbàdàn inú wọn ń dùn ni. Okay. Àwọn màmá wa ni wọ́n fara ya yìí o. Àwọn màmá wa náà fara ya pé tí wọ́n bá dẹ́jọ́ ìrìnà lé ní èpè ní lọ́yà yẹn ó gbà. Àwọn ń bẹ̀rẹ̀ ni. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Káyọ̀dé. Èmi. Ẹ bá mú mi ní àmújọ́ máa mú lọ. Kò tí ṣe é mu. Èmi yóò tún dàgbò ni. Sára tèmi sàmà ṣe ẹ máa mú fún ọbàjọ́ gbọ́. Èmi mo ti sọ́rì nà. Ẹ dàgbà pé ẹ jẹ. Ajíkò lọ́yọ̀ọ́ ni. Ẹ wo àtọ̀rọ̀ láti kúrò ajíkúrò ni. Sípò ní kẹ́ má ti ṣí. Bring it. Ẹ má bínú o. Sorry, ẹ jọ̀ọ́. Ṣẹ̀tìrì bánà iléeṣẹ́ wọn nìyí, ìyẹn bàbá ọmọ kéékèèké so títí parẹ́ tán lórí tẹ bá ń gbọ́ bẹ́ẹ̀ wá ń dé kò bẹ́ẹ̀ bà ní ilé Ìbàdàn nímò àwọ̀ orin yẹn ló yẹ ká mọ̀ ọkọ o. Gẹ́gẹ́ báwọn ní ìkó ní búlọ́ọ̀kù. Tó ṣe ẹjọ́ mi tán nìyí ibẹ̀ náà láti ra mẹ́tẹ̀ẹ̀ta ìtàn nìyí. Ó ti tó ti wéèsì tán. Blọ́ọ̀kù ló kù bó ṣe wà. 400 ti jóná. Olúwa ó ti jó o. Ó ti jó oúnjẹ ọdún ti bẹ́ẹ̀ ni ó ti jó ẹ̀rà ní. Yóò kò jó yóò padà dissolve. Ẹ̀mẹ́fì lẹ́ mọ́ ti sí o. Ó máa padà dissolve. Olójó. Wọ́n ní ìdí òní blọ́ọ̀kù ìbá ti mú kóòkù gangan. Èmi gan gbọ́ ọwọ́ mi ló ti ṣe yàmàyàmá. Tó ń ṣe fídíò yẹn lọ. So victory at last in fact. Orin tó yẹ ká mọ̀ ọkọ níbẹ̀ wá ń dé kò bẹ́ẹ̀ bà mí lé Ìbàdàn ní mo wà Ìbàdàn ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́.
wireless lèmi rà. Ìdí nìyẹn. Ẹ wò báwọn ìyá àgbàlagbà ṣe wá. Ẹ wò kẹ́lẹ́ mọ̀ pé títóbi rẹ Ọlọ́run ọba kéèyàn máa ṣe dáadáa láyé ó pé. Báwo mi ṣe ṣe màyàmáyà gbọ́dọ̀ má ra pure water. torí pé àfi sùúrù sí tọ̀dọ̀ ti bọ̀ ní ṣe bí tọ̀dọ̀ bọ̀dá déwálé bọ̀dá wálé àti déwálé bọ̀dá tọ̀dọ̀ wọn náà ní blọọkù. Ṣe ti rí bẹ́ẹ̀ torí pọ́n ètè ṣí. Ẹ wo ẹ filẹ̀ gbogbo tó ń wí gan-an gbọ́ níbi ní ti fi ọkọ̀ sẹ́nu látàárọ̀ wà láì. Ibi ń pa yàmàyàmá. Àánú wá snaps. Ṣèyí kò lè bá ìbò báyìí. Aṣáájú. Ó dà pọ̀ ti dé. Owó ọ̀kadà máa wá wọ́n báyìí láti fi. Owó ọ̀kadà máa wọ́n báyìí. Kódà nígbà tó ti gbọ́n gbé kò ní ọmọ ti jáde. Bísọ́lá, ó bá wọn pẹ́ ọ̀tá. Tìmọ̀tì. Ṣùgbọ́n. Tìmọ̀tì ni màá rà lọ́wọ́. Máa ra ìmọ̀. Báwọn àgbàlagbà. Bí àwọn àgbàlagbà ṣe kọ́ ń ta. Bísọ́lá. Ó mẹ́kọ́ ló ti kọrin. Ó náà ni. Wọ́n ń kọ nílẹ̀ fún wọn. Bí mo ṣe wà níbi tí màá ètò wà nǹkan tí mo ṣe ojú ọba. Sí ní fíìmù. Ní ìgbà mo ṣe snacks. Méjì tó tọ́ọ̀fù ni bàbá ìfẹ́ wọn. Mo jẹ ni mo ní méjì tó tọ́ọ̀fù náà fẹ́ẹ́ tì wọ́n ní. Ń gbára gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni. Èmi ò mọ̀.
tó máa gbà ń bèlè yóò jù sí high school akí gbogbo ẹni tẹ́ ń wò wà nílẹ̀ máa bá wa ṣí ẹ̀rẹ̀ ẹ máa ṣe ẹ máa kọ́ ló jẹ́ fún ọmọ yẹn ṣùgbọ́n bó bá yọ ẹ̀kọ́ ló jẹ́ fún ẹni tẹ́ ń wò wà nílẹ̀ já máa ṣe dáadáa já máa ṣe dáadáa ìmọ́lẹ̀ Yorùbá lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. wọ́n ti dé wọ́n ti gírántì bẹ́ẹ̀lì wọn. wọ́n wá discharge wọn ní ìbáyé ni. wọ́n wá discharge wọn bí ni kóòtù náà la ti ń bọ̀. Mọ́mí ṣé pure water wà? Ṣé pure water wà? Ṣé bottle water wà? Ẹ̀mẹ́ ọ̀kan wá, màá fún olówó. Ọwọ́ mi ti mẹ́t. Ẹ máa dìwé ìtẹ́ máa di fóònù lọ́wọ́. Ẹ di fóònù. Mo gbọ́dọ̀ jábọ̀ o, fóònù yìí ni o. Wo o jẹ́ kọ́ mi kan screen báyìí gan. Wo ṣé ti ṣó. Akẹ́yìn tẹ́ ń wà nílé o ẹ ṣáà máa wo bó ṣe ń lọ àájọ kúrò níbí lọ sí Àgídìgbò ní lágbára Ọlọ́run. Ṣé wọ́n ti fún ẹni? Ṣé wọ́n náà tún ní búlọ́ọ̀kù ni? Ẹgbẹ́ fún mi mo bọ́. Fún mi lómi. Ẹ wo bí inú àwọn èèyàn ṣe ń dùn nílùú Ìbàdàn. Dáadáa torí Yọmí ṣe ló ń gbélé ní. Ó yá síbò ìdéjì. Ẹja gbélé ìyàgbà. Live it cut. Ó ti cut. Ó ti cut báyìí. Ó ń dà. Kò tí kọ́ tí. Kò ṣọ́nà sẹ́ẹ̀. Mo ń bọ̀. Ó yá wò. Ó ti ń ṣó ti ń ṣó. Kọ́mẹ̀ntì wà lójú ẹ̀ tẹ́lẹ̀ kọ́mẹ̀ntì wò. So ẹ̀yin èèyàn, òun náà la ṣì bá lọ yìí o. Ah, mas é bom de show. Não. Báwọn èèyàn ṣe ń ṣàdúrà fún ẹjẹ́ á máa ṣe dáadáa o
ẹja mọ̀ ṣe dáadáa dáadáa ló pé. Wọ́n bá gbé gbàgbọ́ fún wa. Láì ojú táwọn ọ̀tá ojú táwọn ẹlẹ́gàn àwọn ẹlẹ́nu sọ̀sọ̀. lórí TikTok. Ó lè rí ọdún lọ́wọ́ ní orí kojú kó máa ń sá. ó dàbí àfà. Ó dàbí àfàbà. Ó lórí ọdún ó lẹ́yìn ló ti ó ní gbogbo àwọn tó náà ti rán lẹ́wọ̀n. Mo ní irọ́ yín lè wà. Àjàbí tó yẹ kó lè mọ́ ni wọ́n tó ṣe lọ. Àwọn èèyàn ń wò lórí. ọmọ kéékèèké padà jáde ẹ̀yìn jíjẹun sẹ́ni yóò jọba. ta ló lọ́pàá tó jábọ̀ yìí? Ọwọ́ mi ò lè mú, ó yẹ ìgbà lẹ́sẹ̀ mi báwọn. Àwọn èèyàn èdè wọ́n sì tó ń bọ̀ tí wọ́n tó di apáta ń bọ̀. 2020 nígbà tí o ti bọ̀ wọ́yọ̀wọ́yọ̀ báyìí mo ti padà sọ́fíìsì wọ́n ní kílẹ̀ wá wò mí ní wá wò ọmọ Christmas ó rẹ́rìn oríyọmí rẹ́rìn mo ní fóònù rí wọ́n ẹ̀sẹ̀ ra fóònù fún mi nígbà náà ní tí mo ọ̀pẹ́tì mo sì gbélé lọ́wọ́ mo sì dúró tì báyìí ó sì ya fọ́tò èmi àti ẹ̀ mo tún kó ẹ̀ mọ́gàjì ó ní kọ́gbẹ́ bùbé mi náà mo fún ọmọ kankan wá 3,000 wá kúrò àti 2020 àwọn ọ̀rọ̀ ọ̀tún lẹ́nu máa ń gbọ́ lẹ́nu ẹ̀. Wọ́n ń ṣe èkó ìgbàgbọ́ wọ́n sọ́jọ́ abẹ́ wọ́n ń padì òwe mọ́gàjì náà tra ẹ̀ mọ́gàjì náà ó sọ̀rọ̀ ló jẹ ó ní àsìkò ọ̀rọ̀ tí ìkó ẹ bá gbọ́dọ̀ fún alákẹ̀ẹ́ ó lásìkò ọ̀rọ̀ tí ìkó ó lánàá Ẹ̀yin yẹn máa love, ẹ máa share, ẹ máa comment. Ayé ń sọdún tiẹ̀ nínú ilé àtàwọn ọmọ. Oríyọmí sọdún tiẹ̀ lágbóòrò. mo sọ fún lọ́jọ́ ìmú ní kọ́mọ̀kọ́mọ́ ti kó lu òyìnbó wọ́n ròyìn àwọn tó dé láti lu òyìnbó náà wọ́n láwọn èrò pọ̀ láti lu òyìnbó. Àwọn òṣèré wà. Àláwọn aráàlú òyìnbó wọ́n ní wọn àlọ́. Máa bọ̀ bó o láṣẹ ṣe ni. Ìyá máa ń jẹ wá tábà lọ pọ̀.